Kita anak kepada orang bangga di Al-Baqarah orang sabar. Amin. Malah berkat masih yang mana deh. Amin. Malah berkat wadi. Amin. Lagu kau kikiati barodani orang memawa. Mawa ni kumbai bapa mawa dia turi. Ada masalah ya. Orang masa jadi perlu. Amin. Ati gai atau bayi orang bekerja mungkin. Amin. Masa jadi sesuai Allah menolong. Amin. Bangsa Nabi Muhammad Sallallahu Alaihi Wasallam. Dari kiki nama waga. Bukti awal waga. فضيلة الشيخ جمال الدين الله وحياته آدم عبد الله الإلوري اليالوري الله وحياته حفظه الله ورعاه آمين آمين صلى الله عليه وسلم الله وحياته اليالوري الله وحياته Ode àwọn àjọwà sí yínà ọdí àwọn olórí àyàlórí òkìyò káwọn àjọwà àtàwà òsì ní kágbogbo ilẹ̀ fábílì àyàlórí lápapọ̀. Ọlọ́pùn mọ́sàbà ìgbò yìí. Àmín. Látẹ́lẹ́wà Muhammad sallallahu alaihi wasallam. Wá ní sísá wa àwọn àjọwà Bilqis. Ada lórí bákan náà lọ́wọ́ àti gbogbo yóò láti wà Muhammad lórí àkókò láyé àtẹ̀rí máa sísá wa bá àti wà mọ́ra pẹ̀lọ́pọ̀ àyà iṣẹ́ ìrì wà lọ́pọ̀ àyà owó tí yà bàbá lọ́pọ̀ àyà pẹ̀lú àkókò ṣe ìjọ ìjàmbá ìta wà ní ìgbà ọmọ sí àdámọ́ lọ́pọ̀ àwọn olùgbò ọlá ní wà Muhammad wati àwọn afáwa àgbà ọ̀gbìnà tó ṣe al-Imam Sayyid Suleiman الله وحياته ọ̀nà ọlọ́wọ́ àwọn ọ̀gbìnà òbí bàbá ìmọ̀ wọn kọwàá láti gbogbo ní mọ́sálásí wọn ọlọ́wọ́ bàbá ìmọ̀ ọ̀fọ́ سلام الله وحياته wákì ìmọ̀lẹ́tì ìmáàmù láti ọ̀tàkó láti wà pẹ̀lú yíò láti wà Muhammad olùgbò ajẹmọ́ wa láti rọ́dọ̀ látọ̀dọ̀ sí ìsàkó ọlọ́pàá ní ìwọ̀n yíò àbárùkọ́lá àwọn ẹ̀yẹ ọlọ́pàá mọ́ wá kí gbogbo tí jẹ́ ìdílé ọkọ láti ibi tó ti bẹ̀rẹ̀ lóbi tó dé arúgbẹ̀rẹ̀ family látọ̀dọ̀ ọ̀gọ́dà wà láàjọ pàdé ní ọdágẹ́jọ ní ọlọ́pàá ní kí yóò ọdágẹ́jọ wa Muhammad òkè ọ̀dágẹ́jọ wa ọlọ́pàá wà pẹ̀lú gbogbo yìí gbogbo àwọn olóyè wa gbogbo yìí náà ní kí láì rẹ̀ kálẹ̀ lórí àkókò ní o lórí àkókò ní ọlọ́pàá sábà mi tó ti ọlọ́pàá wa fún àyíké ọ̀dá àwọn ẹni ọlọ́pàá wá kí Bàbá Fàrú. Alhaji Abdul Fattah. Alhaji Abdul Fattah. Tí jẹ́ bàbá Farida. Farida. Ọlọ́run máa fi kí àní. Lẹ́rí arúgbẹ́ fámìlì àgbọ̀dọ̀ dúpẹ́ fún ìspẹ́sà. Àgbọ̀dọ̀ dúpẹ́ fún ìspẹ́sà. Kò sí tí wọ́n ní ká torí ẹ̀kọ́ ọmọ fún yà láti yọ́ jẹ́ wá sí òní arúgbẹ́ family lọ́fẹ́ gba nǹkan lọ́dọ̀ wa ajé àbúrọ̀dá ìmọ̀fẹ́ sọ̀rọ̀ rẹ̀ ẹlẹ́bìbì family mọ̀fẹ́ sọ̀rọ̀ òun náà ló ti jẹ́ wá sí fún àwọn akọ̀nìyàn náà wà gbà nǹkan lónìí tẹ́ẹ̀rí àwọn sábìlì bàbá Fàrúkù yẹn lẹ́bi lé agbọ́dọ̀ fún ẹgbẹ́ ìsẹ́sà wọ́n ní àmẹ́ Muhammad sallallahu alaihi wasallam ó fi ọmọ fún fámìlì rẹ̀ níjọ́ tọ́lọ̀ pé pàdánì ní
lọ́fẹ́ pé àmájọ́ tó pè tán àwọn náà tàbí ànábì sí ìdúró ọmọ kò lọ́dẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àfọmọ̀ fún Sayyidina Usman àfáà ní kí lọ́fà ìwà lórí lára Usman ìwà lẹ́sìn Sinewa. tí a bá fọ́ ọmọ fún yàn lọ́wọ́ ayọ́mọ̀yá lámàánà lọ́wọ́ akọ́gbẹ́ ó sàpọ̀lé àwọn tó kú lọ́mọlọ́pọ̀lé Ayakumullah. ẹ sàmánà fún wa púpọ̀ lára ajá wa sẹ̀kínà ẹ sì ṣèjọmọdọ́ àti àdíjọmọdọ́ àti lára ikú pọ̀ ọlọ́pọ̀sábà máa ń lé Àmín. ìtọ́jọ̀dọ̀ àpọ̀ ọlọ́pọ̀ fi ìfọ̀ká Àmín. èyí náà ní mo fi kí arúgbẹ́rẹ́ fàmìlì yóò sì jẹ́ wà sí wà sí tàbí ọkọ̀ ìyàwó Ajé Abdulhakeem. ayé àwùdá wọ́n máa ń pè kí ní kan ní psychology àti olóyìnbó ń pè nínú fìràs níjọ ọba ti sí ọba kò yíwú ó bọ̀ tí ẹ̀rí náà ó sọ́jẹ̀ díẹ̀ ìròyìn tó bá jẹ́ ẹjọ́ tí alájà wa sẹ̀kí náà mú ayé Abdulhakeem wá sọ́dọ̀ pé àwọn kọ́kọ́ ọmọ yín wáyé àti Farida wọn lọ wá tí mo ti rí ìjọmọ láàbí lára Abdulhakeem Allah. sọ pé ọ̀wọ́pọ̀ mẹ́ni ó bí jù rẹ̀ Ayakumullah. ọmọ tó ní bíbí òtún náà tó wá kúra rẹ̀ tí ara ẹ̀ bá jẹ Allah. ìfẹ́ dẹ̀ wà lábẹ́ ẹ̀sìn sí wà lábẹ́ dákúmọ́ kéjì ìrọ̀lọ́ àmánà láti fún ọlọ́dún tó ọgbẹ́jọ́ tí wọ́n lórí rẹ̀ kò sí bẹ́ẹ̀ ìjọ tí wọ́n ń kọ́ nílé ìwé láti primary nursery primary secondary ìmáàdì kò sí bẹ́ẹ̀ ọkànlélọ́gbà kò kánà ní onímọ̀fẹ́ máa mú lọ ọmọ ẹni ọ̀gbà ní ìdákàtúgbà ya Ayakumullah. àmọ́ torí ẹ̀sìn àtìgbàgbọ́ wọn á fi lé ọlọ́wọ́ nílé ọlọ́wọ́ àmánà láìjọ tuntun wa tọrọ òní wọn á fẹ́ ní àdúgbò yàkùnbọ̀ fún ọlọ́wọ́ bá bọ̀ náà bí a rí gbẹ́tì Allah. Ayakumullah. bá a má níbi ẹ̀ kọba tọ́jú ẹ̀ lẹ́bí bàbá rẹ̀ sí tọ́jú èdè jábọ̀ tí wà á jà sí àti ìjẹ́lọ́dọ̀ Allah. bọ́dé bá a má níbi ẹ̀ ti jẹ́lọ́dọ̀ ẹ̀ tọ́jú òbí wáyé lápá má níbi ẹ̀ bá a tọ́jú ẹ̀ kọ́lọ́ mọ́ta fún ọ̀sán. Àmín. Àríyá ilẹ̀ ọlọ́run àbájẹ́bẹ̀ wà lọ jẹ́ ọ̀nà rẹ̀pẹ̀sẹ̀ntì wà lárúgbẹ́ fàmìlì àwọn ìṣòlówó kódà ìrọ̀lọ́lá àbá àjíwá onímọ̀lúwà ẹ̀sìn ní wọ́n lára rẹ̀ àdìbẹ̀rẹ̀ ọlọ́run àtẹ̀lọ́gbà ìpé àwọn tó wá ní ilé ìtọ́jú ọmọ mímọ̀ ọmọ méjì dédé tí wọ́n rí lára rẹ̀ mọ́jẹ̀wó rí rẹ̀ pé tàbí wà rúgbà àbáfẹ́ àbáfẹ́ Ayakumullah. májèlé ọkọ̀ rẹ̀ kò dúró sóòtọ́ pẹ̀lú rẹ̀ sàmánà pẹ̀lú rẹ̀ sàmánì rẹ̀ fẹ́ràn rẹ̀ pẹ̀lú ẹbí ẹ̀ pẹ̀lú tó bá bí fún oṣù láàpẹ̀ fún àgbésáré nínú rẹ̀ àjò ayé ọlọ́run tó jẹ́ ọkọ̀ tí ó gẹ̀ ní lọ́tún rẹ̀ Àmín. òsì ní fi kankan pa nínú Àmín. òní fọwọ́ pa nínú Àmín. òní fowó tó yìí Àmín. aláfíà sì ní jẹ yíyá Àmín. ẹ̀ tó wá ní tètè wọ́n lábẹ́ Sallallahu alaihi wasallam. Bá bọ̀dá mi ṣe ìhàdẹ̀ bàbá ìhàdẹ̀ Allah rahmatullahi. Àmín. ọlọ́run ṣe dáadáa fún ìgbà ẹ̀. Àmín. Abáfáyà rẹ̀ pẹ̀lẹ́ kéjẹ́ tí wà sí ìpọ̀tẹ́ ẹ̀yìn àpọ̀ wà sí tẹ́lẹ̀ àtìkò orú ti ti bẹ́ẹ̀ tó ètò pàtàkì tí mo lè sọ pé náà ọlọ́run dákun ọba ayémáyé gbìyànjú. Àmín. Iná àti iná bá. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. Èyí tó pàtàkì sàdáàkì Sadaku. gbogbo nǹkan ikú náà lọ jẹ́ kókó àmọ́ sàdáàkì pàtàkì sàdáàkì ní sàdáàkì sàdáàkì Kam
ẹ mọ̀ sí láìpẹ́ mọ́. Ebi Abdulhakeem Arúgbó fẹ́ Bàríkà gẹ́gẹ́ bí àwọn láti Èmi lọ bẹ̀rẹ̀ ní láíláí. Ilé ìdókòwò. Lápapọ̀ wa lọ́mọ̀ bọ̀ ní bí ìdàpọ̀ mímọ̀ ìlú wáyé ẹ jẹ́ ká ṣe kúrò àpùlá mẹ́ta pẹ̀lú bísmìlá fún bàbá wa Mọ̀lánà Sheikh Adam Abdullahi Al-Alori ara sẹ́tìmọ́ sí ilẹ̀ náà ní alùbáríkà wọn náà ní alùbáríkà àwọn ẹni ọlọ́run èyí sì sábà máa jẹjẹ́ àgbẹ̀ láàrọ̀ ọmọ wọn bí a tún jọmọdé mú nílọ láti àkọ́ bàbá pa àwọn ọmọ wá tó yàtọ̀ ọ̀sẹ̀lẹ̀ lọ́dà nábì bẹ́ẹ̀ sọ́dọ̀ máa wà lọ́rọ̀ kúrò aláàmẹ́ta pẹ̀lú ìlà ẹ̀fún bàbá Mọ̀lánà Sheikh Adam الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد gbogbo tí bàbá ṣe adápọ̀ àgbé ayé wá sí ní dáadáa àtàwọn orípa dáadáa tí wọ́n fi ilé ọlọ́mọdé ọmọ bàjẹ́ àmín iná àtẹ̀yìnà ọ̀pọ̀. bisimilahi rahman rahim iná àtẹ̀yìnà kàwùsà ọ̀sọ̀tẹ̀ rọ̀bìkà wọlé àkùn iná ṣáàkìrà wọlé àkùn. ọkùnrin nìkan ìwádìí àṣẹṣe bọ́ọ̀yà sì lè dá tó tọ̀ bá ti lóbìnrin lẹ́gbẹ̀ẹ́ iṣẹ́ ló wí sí náà àwọn ẹ̀yà dáadáa tọ́lọ̀ wá fi fún wa tó ní ìṣe ní báyìí ọmọ wa gbà tí wọ́n wà ní gbogbo ọlọ́mọ́sàbà sí má pẹ̀lẹ́pẹ̀lẹ́ má dé àmú wọn má wà lá wọn má fi dínà wọn láti yé ìdá الذي يطعمهم من جوع وآمنهم من خوف. الحاجة والسكينة في representi family Al-Alori dáadáa nínú ìdílé Abdul Fatai ẹlẹ́dìdé owó tí wọ́n rò bá wọn bá lára ajá sẹ́kínà náà ni wọ́n bá ní dáadáa wọ́n máa bá sì wọ ìrọ̀wọ̀ ìjọ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lọ́pẹ́ ní rí sí wọ́n ní ìrọ̀wọ̀ ìjọ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lọ́jọ́ òní fi wáyé báyìí o tí ọ̀ bá rí ààyè tó bá dé ìlú ó sì ti kó lọ́wọ́ wáyé ájáwá sẹ́kínà náà abọ́lọ́ lọ́hùn jẹ́ lọ́hùn gbogbo èyí tó kù náà ọlọ́run ló ṣojú ẹ̀mí ẹ̀rọ ọ̀fun àyíká àti ti fún àlùbáríkà sí èyí tá a
ṣe lọ́wọ́lọ́wọ́ ìkọ́fà lùbáríkà sí eléyìí tá a tún ṣe náà kọ́fà lùbáríkà sí ìwọ̀lá iná iná kan. Nínú oríire tọ́lọ́wọ́ ti fún bàbá wa ṣe kí á jẹ. Nínú oríire tọ́lọ́ ṣe fún màmá wa ọlọ́run ló ṣe ti màmá bẹ́ẹ̀. Ànánà là ń ṣe ti Abdulrahman ti Ájà wa Rahma ti bàbá wa Gàmáwí l'Àbújá. Màmá náà ni sí Ádámù náà ni. Allahu Akbar. Òní náà màmá náà ni sí Ádámù náà ni. Allahu Akbar. Oríkà àwọn gbogbo ya ti ṣe bẹ́ẹ̀ tó síwájú tó lágbàgbà ìdáwọn ilé ìta fi lọ lágbàgbà. Àmín. Ó jẹ́ kí òkú náà lọ bí oṣù yẹ̀ sí wa. Àmín. Láti fún àwọn ìlà àtẹ̀yìnà. Iná àtẹ̀yìnà kàtọ́sà. Àti sẹ́lẹ̀rì ní ìsàlẹ̀ àti ọkọ ìyàwó ti sọ sàdá àti fún wa ó sì sàdá àti gbọ́n góòdì ló fi ṣe ìyàwó sì ti yọ́nú sí àwọn ẹlẹ́ni tí wá ní òkú ó túbà lókù ní ọ̀dá bàbá wa ṣékì jàmáàdì ní jòkó wọ́n fi rẹ́ mi ní o àwọn ní kan ní ọ̀dá wọn ní ọ̀dá bàbá wa ṣékì ìmáàna tó bá wọn ìmáàmù ẹ̀sọ̀ bá ìmáàmù lọ́tà ṣé ìgbà gbogbo wa àpapọ̀ wa lájọ́ sí ẹjá wọ́pọ̀ sí àfúlátù mẹ́wàá fànàbí lórí ìwúdúgbò tó wá kàn. Allahumma salli ala Muhammadin wa sallim. Allahumma salli ala sayyidina 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 Muhammadin wa sallim. Allahumma salli على سيدنا محمد وسلم اللهم صل 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 على سيدنا محمد وسلم باقي صلاة الرعية كان صلاة الفاتحة اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل إبراهيم وبارك على سيدنا محمد وعلى آل محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد. اللهم صل على سيدنا محمد الفاتح لما وقل قال خاتم لما سبق ناصر الحق بالحق والهادي الى صراطك المستقيم وعلى اله حفظ وقداره العظيم. بسم الله الرحمن الرحيم. Yorùbá náà bọ̀ wá jọ́jọ́ wá ṣáájú ọdún. Alhamdulillah. Ọ̀pẹ́ mi lọ́wọ́ wa. نحمده ونستعينه ونستغفره. ونستعين به. ونستعين به من شرور انفسنا ومن سيئات اعمالنا. ما يهد الله فلا مضل له وما يضلل فلا هادي له. واشهد ان سيدنا واشهد ان لا اله الا الله وحده لا شريك له. واشهد ان سيدنا محمد عبده ورسوله. يا ايها الناس انا خلقناكم من نفس واحده. يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها فبث منهما رجالا كثيرا ونساء واتقوا
زمانا على الزواج فلانة حاجة فريدة حاجة أبو فضاء نضحك عن حاجة أبو فضاء لا عبد العقيم والعبد الفتاة على صلاة المسمى بمصعد الرجال والنساء من المشاهدات وعلى دين الله وسنة رسوله ونسأل الله تعالى أن يوفق بينهما ويبارك فيهما وذرية طيبة إنه قادر على ذلك وبالإجابة الجدير نعم المولى ولا حول ولا قوة إلا بالله ولقد كرمنا بني آدم وحملناه بالبر والبحر لقد كرمنا بني آدم وحملناهم بالبر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا. ولا تجعل يد الله كفيلا ولا تجعل الله ọ̀kadà adé díẹ̀ ni.
Èdè ọ̀pá àtẹ́lẹ̀ èyí kọ́ dà wá lọ́dọ̀ lọ́dọ̀ wa ká ọ̀pá àwọn àti ìdá abẹ́ ìdáka. ọwọ́ àgbàkíà ẹ̀yà tí ń ṣe Ọ̀pá wa ti sọ máa kì. Bàbá ìwé ọ̀pá ìgbàlá ìgbàlá. Bọ́kálà fún ẹ̀mí, àtàlábíà àti ìdúró gbogbo ìgbà. Ọlá ìdíje jẹ́ ọlọ́run. Ìdá abẹ́rẹ́ kàkàkà. àmì